mo kí yín lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé tí ẹ̀ ń wò mí ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi kò ní lè. a ní àgbà ọ̀jẹ̀ òṣèré tí a ti mọ̀ bí ẹni mowó láti ọjọ́ tó ti pẹ́ wá òun ni a gbé wá lórí ètò wa tìní lórí ẹ̀rọ àgbàgbé wa UNI TV. Ta ni òṣèré ta ni àgbà ọ̀jẹ̀ yìí èyí tó wà lórí ètò lọ́jọ́ tòní tá a fẹ́ kẹ́yìn ènìyàn kẹ́ mu nínú àmú omi ọgbọ́n wọn àti nínú ìrírí tí wọ́n ti ní nígbà tí mò ń fi bàbá wa bàbá ẹ kú ètò ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. ọjọ́ mẹ́ta ni. àwọn tó wà nulẹ̀ wọ́n wò pé ta ni eléyìí ta ni yín bàbá fún àwọn tó ń wò wá. ẹ ṣeun orúkọ mi ni John Adéwuni Adéwọyè tí gbogbo èèyàn mọ̀ sí Tàfá Olóyèdé Àkànjí Oníkósí. Tàfá Olóyèdé Àkànjí Oníkósí bó ni Tàfá Olóyèdé Àkànjí Oníkósí bó ló ṣe wá torí John Adéwuni Adéwọyè lẹ́ ń jẹ́ bó la ṣe wá rí Tàfá Olóyèdé Àkànjí Oníkósí. A bí mi ní ìlú Ẹdẹ ní ilé Ìṣẹ̀kí Olóró ní Ẹdẹ ní ìdílé bàbá wa Moses Adéwuni. Àwọn ni wọ́n bí mi. Orúkọ tí wọ́n sọ mí níjọ́ mẹ́jọ ni John. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ kí n máa fa ọ̀rọ̀ gùn jù nígbà tí mo wà ní ọ̀dọ̀ ọ̀gá mi ìbá wọn èmi máa ń fi orin ṣe kinní fún ọ̀gá mi wà ní ìbà lókè o ìbà Adéjọbí o ọ̀gá mi o mo ṣe bá òṣèré o gbogbo Nàìjíríà ìbà ọ̀gá mi tó kọ́ mi níṣẹ́. Nígbà tí mo lọ torí kí n tó di pé mo dọ́dọ̀ Oyin Adéjọbí Ọlọ́run fún mi ní ẹ̀bùn orin ijó ìlú lílù eré orí ìtàgé bọ́ọ̀lù àfẹsẹ̀gbá làwọn ẹ̀bùn tọ́lọ́run fún mi nígbà tí mo wà ní iléèwé. Ṣùgbọ́n iṣẹ́ eré orí ìtàgé lọ́lọ́run wá ní kíyàn láàyò láti mọ̀ sí. Mo bẹ̀rẹ̀ eré orí ìtàgé lọ́dọ̀ wa bàbá wa Oyin Adéjọbí tọ́lọ́run bá mi fọ̀nà kẹ́wọn ọmọ ọba ni wọ́n. Níbi tí Tàfá Olóyèdé ti wá jáde ni wípé à ń ṣeré kan gbà náà wọ́n ń pè ní kóòtù àṣìpa. Ẹ̀yin ti dáyé gbà náà. À ń pè ní kóòtù àṣìpa. Kóòtù àṣìpa ń jẹ́ eré tó gbajúgbajà nígbà náà gan-an tó jẹ́ pé bí wọ́n bá fẹ́ ṣe lálẹ́ báyìí àwọn èèyàn mọ̀ sáré ìdí tẹlifíṣàn ni ó sì ti rédíò náà orí pàṣẹ ṣe ti tẹlifíṣàn náà là ń ṣe ti rédíò gbà náà rédíò alára ògiri rédíò alápòtí alára ògiri ni láti mọ gbọ́. Tí a bá wá ṣeré táwọn èèyàn bá wá wà bí ìwọ bá ṣe olè ẹ bá rí ọ̀tá ó lè nílọ yìí ó lè nílọ yìí bí tọ̀ ń bá ṣe wèrè wèrè tó wèrè ní tàbá fi wá ronú pé ẹ mọ̀jà fi kíní ìsọ̀rí ara wa mọ́ ẹjọ́ olúkálùkù ní orúkọ tí ọmọ jẹ́ ni bàbá Wándé fi ń jẹ́ ọlá òṣèbí kan bàbá Wándé. Ìyá Òṣogbo ń jẹ́ Lágbénjó ìyá Òṣogbo. Èmi ń jẹ́ Tàfá Olóyèdé. Àlàbí Yẹ́lò ń jẹ́ Àlàbí Yẹ́lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá ṣe sọ̀rọ̀ wa ló kọ́ ni. Ó kọ Tàfá Olóyèdé tí àwọn èèyàn wa mọ̀ látàyè kóòtù àṣìpa ní wa mọ̀ pè mí dòní ẹlòmíì ò sí ẹ̀ mọ́kọ̀ mi tí báyìí mo bá sọ báyìí ẹlòmíì ò mọ́kọ̀ mi ju
Tàfà Olóyèdé Àkànjí Oníkósí. Sinimá kan náà la ṣe tí mo kópa tó pọ̀ jù ńbẹ̀ tí a pè ní Àkànjí Oníkósí. Èmi mo kópa tó pọ̀ jù ńbẹ̀. Kì í ṣe èmi ni mo ní fíìmù yẹn ṣùgbọ́n èmi ni mo kópa tó pọ̀ jù ńbẹ̀. Sinimá yẹn wá jẹ́ pé ó tún wá fún mi lórúkọ sí i bẹ́ẹ̀ lómi ọ̀bá náà ti Tàfà Olóyèdé yọ̀nà tí Àkànjí Oníkósí. Àbí pé Àlàní kánsílọ̀ ara àwọn fíìmù tó lóko nígbà náà nu tó ibi tí Tàfà Olóyèdé àti Àkànjí Oníkósí ìlú ti jáde. Bàbá ǹjẹ́ ẹ lè rán wa létí nínú àwọn fíìmù àgbéléwò wo tẹ̀lé rán wa létí tẹ̀tí kópa èyí tó polongo orúkọ yín jùlọ? Ara àwọn tó polongo orúkọ mi jùlọ náà ni àwọn tí mo ti dákọ̀ yìí ṣùgbọ́n nínú àwọn fíìmù tí mo ti kópa àbí ẹ̀ bá bu èpè ńlẹ̀ tó kó sọ́wọ́ báyìí tó lè sọ pé iye báyìí ni omi wà tí mi ò lè rántí mọ́ nítorí ó ti pọ̀ mọ iye ọdún tó lọ àyè náà ti wà ní sẹ́yìn ni. Fún àwọn tó wà nílé ǹjẹ́ lè rán wa létí bí ó ti tó ọdún bíi mélòó báyìí tẹ́ ti wà lẹ́nu rẹ̀ àwa ní kàkà torí àwọn pé ilẹ̀ ti tà sí ṣùgbọ́n a ti tó bí ọdún mélòó báyìí bí bóyá lè rán wa létí bóyá ní ìgbà wo lẹ bẹ̀rẹ̀ tí ẹ bẹ̀rẹ̀ fi ní ṣeré orí ìtàgé. Ó sàn lọ bí 50 ọdún báyìí díẹ̀ náà ló kú tí èkó pé 50 ọdún 50 years. Kí ni tó sún yín gan kí ni tó tẹ́ ẹ rò lọ́kàn tó gbé yín lẹ́mìí tó wù yín nínú láti máa ṣeré orí ìtàgé? Mo sọ náà lẹ́ẹ̀kan nígbà tí mo ti wà nílé ìwé ni Ọlọ́run ti fún mi ní ẹ̀bùn ní ilé ìjọsìn wa nígbà náà Ìṣẹ̀kí Olóró Baptist Church ní Ẹdẹ. Tá a bá fẹ́ ṣeré òpin ọdún ní December 31st tá a máa ṣe ní Happy New Year èmi máa kópa tó pọ̀ jù nínú eré. Àwọn èèyàn wa máa kúnú chọ́ọ̀chì wa pé ṣé John ó wálé lọ́dún báwọn ó wálé lè torí àwọn tí ṣe ń ṣe practice eré tí wọ́n ṣe ní fún ọdún inú àwọn èèyàn wà dùn pé ibi tí ní skul náà tá a bá fẹ́ ṣe eré òpin ọdún tá a máa ṣe ní iléèwé èmi náà máa kópa tó pọ̀ jù àti bẹ́ẹ̀ àwọn ọ̀gá wa kan tiẹ̀ wà à ń pe ọ̀gá wa kan ní alàgbà Adéyẹyọ ọmọ ara ní Mr. Ọ̀kẹ́ ọmọ Èkìtì ní wọ́n ní jọ́ọ̀nù kò sí máa ṣeré orin náà ní church mo mọ orin kọ mo mọ lùlù nígbà mo kọ́kọ́ ṣe ìdọ́dọ̀ Adéjọbí tí wọ́n ṣe pé wọ́n fẹ́ yẹ̀ mí wò pé ṣe interview fún mi wọ́n ní ṣé mo mọ orin kọ mo ní mo mọ̀ kọ wọ́n ní ṣé mo mọ lùlù mo ní mo mọ̀ lù wọ́n ní ṣé mo mọ jójó mo ní mo mọ̀ jó ẹ bá ní kí wọ́n gbélù fún mi ẹ bá ń kọrin sí ẹ bá ń kọrin èmi bá ń lùlù sí i n kò jẹ́ pé nínú church ìlú orin wo ni wọ́n fẹ́ kọ tó lè dàbí tinú church tí mi ò ní lè lù sí bóyá wọ́n ní kí àwọn ẹlòmíì wá lùlù kémi ó jó wọ́n tó lùlù sí mo tó jó wọ́n ní kí n kọrin mo tó kọrin ẹni tó báyìí ti mọ nǹkan sí nígbà náà àwọn ọ̀gá yẹn ní bí ó lọ Ẹdẹ lèmi tí mo wá s'Òṣogbo lójoojúmọ́ àwọn ọkọ̀ lọ ebi mọ nǹkan ni ó mú mi dé ọ̀dọ̀ bàbá Adéjọbí ó mọ wá ń wo eré wa ní church lọ́dọọdún ló fi rí mi à ń pe obìnrin ẹ̀ ní Káìbá ìyàwó Ọlọ́fààná kì í ṣe Adérẹ̀mí ọ̀gá Adérẹ̀mí tí ń jẹ́ Ọlọ́fààná ìyàwó rẹ̀ ni òun ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn Adéjọbí òun ni omúmọdé ọ̀dọ̀ Adéjọbí ńgbà náà torí mo mọ wa ọmọ wíri wa ó ti mọ orú pàtẹ́ mi lẹ́kọ́ Ẹdẹ mo ti mọ wá èmi rẹ̀ náà lájọ wá látẹ̀dẹ́
ọ̀gá tó fa lówó ọkọ̀ wọ́n sàn tọ́jú mi pé kí n mọ́ bá a fi mú ojú kúrò lọ́dọ̀ àwọn nígbà ya ni ìyàwó ọ̀gá wa kan ní kó o ṣe kúkú dúró lóṣogbo kí a wálé fún ọkọ ọmọ gbé bí wọ́n sì wálé fún mi ní Òṣogbo gbàngbé wọ́n ra pọ́ọ̀tù sí mọ̀ dáná wọ́n ra stóòfù fún mi wọ́n ra oúnjẹ sílé ìgbà yẹn oṣù kẹta tí Àlàbí Yẹ́lò dé ọ̀dọ̀ Adéjọbí lèmi dé ṣùgbọ́n torí pé èmi gbọ́ Yorùbá dáadáa Àlàbí Yẹ́lò rèé Ìjẹ̀bú ni Èkó ló gbé èdè Èkó mídẹ̀mídẹ̀ ní ọ̀rọ̀ wọn gbà náà ló di pé ipa tí wọ́n ń fẹ́ mi kó nínú eré mọ́ ju ti Àlàbí Yẹ́lò lọ torí èmi gbọ́ Yorùbá dáadáa èmi sì mọ̀ lùlù mọ́ mo rí kọ èmi mo tó kọ́ Àlàbí Yẹ́lò bí wọ́n ṣe lùlù nígbà náà anestọ̀ tá a kó lù sí tá a bá ti dúró stọ̀ àní ya máa sọ pé kéèjẹ 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 èmi sì mọ̀ dá lóhùn kéèjẹ kéèjẹ gbogbo kéèjẹ kéèjẹ gbogbo so bó ṣe di pé gbogbo ìgbà náà bá lọ tọ̀ Àlàbí Yẹ́lò ọmọlú mélòó ju bẹ́ẹ̀sì jù ṣùgbọ́n èmi kò sílù tí mo lè lè orin chọ́ọ̀chì ìlú rẹ̀ papọ̀ mọ́ ìlú tá a máa ń lù tí a bá ń ṣe pàdùgbà náà kò tí ì sí pé à ń ṣe fídíò à ń ṣe fíìmù gbà náà n tá a máa ṣe gbà náà ni láti ìlú kan sí ìlú kan á ṣe lálẹ́ òní nílùú yìí á ṣe lálẹ́ ọ̀la nílùú yìí ṣùgbọ́n ìlú gbà náà tá a bá fẹ́ ṣe pàdé tá a fẹ́ yí ìgboro káàkiri tá a bá fẹ́ lùlù lálẹ́ òní o ẹ wá wo Oyin Adéjọbí ní Kòsẹ́mọ̀ ní hòtẹ́ẹ̀lì ẹ wá wo Oyin Adéjọbí eré tá a fẹ́ ṣe lálẹ́ òní Fọlájìọ̀ so àwọn ọmọdé wà á tẹ̀lé alẹ́yìn nínú mọ́tò bá a ṣe bẹ̀rẹ̀ nígbà náà. Bàbá ẹ kú òun látàárọ̀ kí wàá ní àwọn ìrírí yín nígbà tí ẹ bẹ̀rẹ̀ ni àti ohun tó ń ṣẹlẹ̀ ní ìsìn kí ni àwọn ìrírí tí ẹ nígbà náà tí ó dàbí bàbá yìí pé ojú ó kà mọ́. kò sí ìrírí kan ju pé nígbà náà táwa dé ọ̀dọ̀ Adéjọbí tá a jọ ẹgbẹ́ òṣèré Adéjọbí àwọn ọmọ pé yàn máa lówó díẹ̀ àmọ́ pé yàn máa lówó pọ́n díẹ̀ ojú pé àmọ́sá mẹ́fẹ̀ẹ́ sí kẹ́mẹ́ náà là bá débẹ̀ àmọ́ kéèyàn tiẹ̀ mọ́ pé bóyá nítorí owó nígbà tí wọ́n fẹ́ máa sanwó oṣù fún wa tán ní àfẹ́ máa sanwó oṣù fún wa owó oṣù tí ń kọ́kọ́ gbà yìí láyé ní 200 naira. di ọdún wo? ó ti pẹ́ o 200 naira yẹn ó ju 50,000 lọ nígbà náà sí wa torí ní 200 naira màá dájú oṣooṣù màá ra gààrí sílé màá rẹwà sílé màá ra ráìsì sílé àtúnra sọ́ńbẹ̀ nínú 200 naira ọdún tí a fẹ́ lọ ilé ọdún ni ọ̀gá wa fún mi ní owó wọ́n jẹ́ alówó oṣù méjì wọ́n sá fún mi lówó oṣù mẹ́ta pọ̀ ó sì sí 600 naira ni ọ̀gá wa tún wá bò mí ní 400 sí ó wá jẹ́ 1000 bí ìgbà mo ní 10 million lọ́wọ́ nígbà náà ni èmi náà dé ẹ̀tẹ́ báyìí èmi sì rèé nígbà mo ń lọ mo ra bọ́ọ̀lù dání torí àwọn èèyàn mọ̀ mí lé bọ́ọ̀lù gan mo ra bọ́ọ̀lù dání táwọn èèyàn jọ́ọ̀nù ti ra bọ́ọ̀lù bọ̀ láàgbọ̀ sí fíìdì lálọ́ mọ́ gbá bọ́ọ̀lù mo ra high heel ìgbà náà ni ayé ṣòkòtò débì owó tí mo mú lọ Ẹdẹ ó wá dàbí ìgbà tó yẹ pé olówó kan dé àwa náà là ń sọ̀sọ̀ gbáà ṣùgbọ́n àwọn ọmọ wípé èèyàn máa lówó ń di tíátà tàbí èèyàn máa lówó kọ Ọlọ́run kàn wá ní nígbà táwọn wá ń ṣe táwọn wà á fi lọ́nà míì lówó wá ní nǹkan wá ń dé kì í ṣe pé mo lówó òun ò ní owó ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lónìí pé àwa náà bímọ a sì tọ́ ọmọ
ẹ mọ̀ pé owó náà nìyẹn sáà fi tọ́mọ. ọpẹ́ ní fọ́lọ́run. Bàbá kí ni tí ẹ lè sọ nípa bí àwọn òṣèré tó yẹ àsìkò yìí àti òṣèré nígbà tẹ́yìn kẹsẹ̀ bẹ̀rẹ̀, kí ni ìyàtọ̀ tó wà láàrin méjèèjì? Ìyàtọ̀ ń bẹ ń bẹ. Kí ni ìyàtọ̀ ẹ jẹ́ káwọn èèyàn kó mi ẹgbọ́n mi. nígbà tí níjọ́un àwa mọ ọ̀gá lọ́gàá, àwa mọ ọ̀gá ní ọ̀gá. ọ̀dọ́ bí ìsìn mẹ́lòmíì bá ti lówó tó bá ti dáwùjọ ẹgbẹ́ òṣèré ní ìsìn wọ́n ti ń fojú pé àgbà òṣèré ni, àgbà òṣèré ni. àgàgà tí ń tàn bá wọn lo mọ́tò wọ́n ti fojú mú pé àgbà òṣèré ni. ṣùgbọ́n níjọ́un bí a wà nísìn bí wọ́n bá ń ṣe mítìn, táwọn bàbá bá ń ṣe mítìn, àwa kan ò tẹ̀rú bẹ́ẹ̀ tá a lè súnmọ́ règbèrègbè bí wọ́n wà gan débi pé àti ẹ̀ ní súnmọ́ règbèrègbè bí tí wọ́n wà rárá. tí àwọn ọ̀gá òṣèré bá dúró níbì kan tí ìbá ẹgbẹ́ bá pè ọ́ pé kó o wá àtò bẹ́ẹ̀ láti yọ síbẹ̀. mo nísìn bí àgbà òṣèré kan bá bọ̀ nísìn táwọn ọmọdé kéékèèké ń bá jókòó tí wọ́n sì máa wọ̀ ọ́ bọ̀ létí ìdọ́dọ̀ wọn, àgàgà kọ́ gbẹ́rùdà ni wọ́n máa wọ̀ ọ́ bọ̀ ni. àwọn ti nígbàgbọ́ wípé nítorí pé àwọn ti ń lo káà. àárẹ̀ tí ó jẹ́ pé wọ́n máa ń ṣe dáadáa nu wọn o gan. ọmọbìnrin kan wà màá dákọ rẹ̀ torí pé tó bá ṣe burúkú sí mi màá dákọ rẹ̀ náà wọ́n máa ń ṣe dáadáa sáwọ́ àgbò òṣèré jù. à ń pe ọmọbìnrin yẹn ní Tóyọ̀sí Adésànyà, àgbà òṣèré ni wọ́n náà ti wà ní eré tipẹ́. ṣùgbọ́n àpọ́nlé tí mo fún àwa tá a jẹ́ àgbà òṣèré ó pọ̀ jù. lọ́dún kan àwábì kan ló wá sọ fún ẹnìkan nínú àwọn pé àyàdàpọ̀ òdìdé mẹ̀yẹ tàbí kọ́ ọ lọ wá àga kan wá fún bàbá Tàfà tí ń bọ̀ yìí. mo rò pé ọmọ yẹn wá èmi yẹn ṣàṣì bákan torí pé ó ti ń lo káànù tíátà tí Tóyọ̀sí fọ́n mú mọ́ lọ́wọ́. bàbá yìí lóòótọ́ kèétí ìmọ̀ ló káà ṣùgbọ́n òun ní tó láéláé torí pé àwọn táwọn rí táwọn fi bẹ̀rẹ̀ sẹ́yìn ni. dìde fún yàn ó ṣe wá di pé òun ṣe bákan èmi bá tiẹ̀ bá lójú ìbínú mo tún wá ń bá ṣeré kà ìyàwó mi ìyàwó bàbá mi kí ló ṣe ọ́ tó ń bínú ẹnìkan ní ṣé mi ò mọ̀ pé jàmí náà ní ń gbé mú ní èmi ò mọ̀ ó ní jàmí náà ní ń gbé kí wọ́n tó wá sọ fún mi pé ìjà yín ní ń gbé o ṣùgbọ́n àwọn kan wà nínú àwọn kéékèèké lérè o bí wọ́n ó ṣe máa wò ń bọ̀ rèé ìgbà jọ̀hún lóòótọ́ kò sí owó níbẹ̀ ńgbà náà ṣùgbọ́n ẹ̀sùn owó bẹ̀gbà náà làwọn èèyàn rí tí wọ́n sàn fi ń ṣiṣẹ́ yìí lónìí tí fi ń di owó. ó yẹ kí wọ́n máa mọ àgbàlagbà kí wọ́n máa mọ ọ̀gá lọ́gàá. kán máa mọ àgbàlagbà kán sì máa mọ ọ̀gá lọ́gàá. ní orí móhùnmáwòrán You and I television a máa ń tí tẹlifíṣàn yìí wà fún ni láti polongo tí ń ṣe àṣà wa. kí wàá ní ẹ rí ètò bí eré orí ìtàgé tí wọ́n ń ṣe ní ìsìn ǹjọ́ ń polongo àṣà wa bí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe àti bí ẹ ṣe ń ṣe nígbà tí. kò polongo àṣà wa eré orí ìtàgé ò polongo àṣà wa mọ́ rárá tiẹ̀ ni. ṣùgbọ́n ṣe rí ẹ lè fi ọ̀rọ̀ ti You and I ìwé ọ̀pọ̀lọpọ̀ nígbà tá àti ìṣòṣà làwọn ti ṣòṣà. You and I yìí ṣe àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbé eré jáde ní You and I àìmọye iṣẹ́ ni mo ti bá wọn ṣe rí àìmọye iṣẹ́ ni wọ́n ti bẹ̀ mí rí bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèré bí ọba wọṣọ kan ọ̀dọ̀ ẹni tó tiẹ̀ jẹ́ ẹni tó ní olú iléeṣẹ́ náà lóòtú yẹn ló jẹ́ mọ bí èèyàn bá dé fìlà báyìí ní tó wúrè bí èèyàn bá dé fìlà báyìí
nítorí èmi gan alára mo kàn mọ́ dé fìlà ni ìmọ̀túmọ̀ rẹ̀ bó ṣe kí ọ̀rọ̀ ọmọ Yorùbá orí nù ọmọ Yorùbá tí ń bá ń lọ ibì kan nítorí pé wàá bá mi níbi ẹ wàá bá mi lè jẹ́ dé fìlà ṣùgbọ́n pé mo fẹ́ jáde mò ń lọ ibì kan màá dé fìlà sáà ni màá dé fìlà sáà ni torí pé ó ti mọ́ mi lára bàbá mi ò lè jáde kọ́ mọ́ dé fìlà ìyá mi ò lè jáde kọ́ mọ́ ro ìró kọ́ mọ́ wégele ṣùgbọ́n bo làwọn ọ̀dọ́ ọ̀sẹ̀ ti rí gbogbo ètí ń ṣe yìí bó ní ẹ ti rí ẹlòmíràn wọ ṣòkòtò wà ní kínní kan jíǹsì. wọ́n á ní ọmọ táyé bí láyé ń pọ̀n yóò tọ́ níbi ọmọ táyé bí láyé ń pọ̀n. ọmọ wo láyé bí táyé ń pọ̀n ọlọ́mọdé àbímọ rádaràda tó bá bí ọmọ rádaràda ní ìsìn kó sì mọ pọn ọmọ rádaràda káàkiri náà ni. sẹ́rí àṣà àwọn kan fẹ́ pa àṣà àtẹ̀sìn pọ̀ àṣà yàtọ̀ ẹ̀sìn yàtọ̀ kì í ṣe pé wọ́n ń bọ ọ̀ṣà nìkan làṣà kì í ṣe pé wọ́n ń gbé eégún nìkan làṣà aṣọ tá à ń wọ̀ gẹ́gẹ́ bí àṣà wa àṣà ni fìlà tá à ń dé àṣà ni àwọn orin kan wà tá a gbọ́dọ̀ máa kọ tó bá àṣà ilẹ̀ Yorùbá mu yàtọ̀ fún àwọn orin dáadáa àṣà yàtọ̀ ẹ̀sìn yàtọ̀ àwọn kan tí wọ́n fẹ́ dàpọ̀ mọ́ra wọn pé ẹ̀sìn àṣà wọ́n fẹ́ dàpọ̀ mọ́ra wọn kò sì jọra wọn. àṣà yàtọ̀ ẹ̀sìn yàtọ̀. bàbá kó tó di pé a mú gbogbo ètò wá sí ìdánudúró ráńpẹ́ láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ eré ìtàgé tílẹ̀ ti tà sí bí 50 ọdún sẹ́yìn kí ni ìrírí yín èyí tẹ́ lè rántí pé tó dàbí kó fẹ́ sọkàn yín tó àwọn bákan tó fẹ́ tọkàn yín ní dààmú tẹ́ rírí lásìkò ìgbà tẹ́ ń ṣeré ìyẹn kínní ìkejì èwo lẹ tún wá rò pé ọpẹ́ ni fọ́lọ́run nígbà tẹ́ ń ṣeré láti bí 50 ọdún sẹ́yìn. mo dúpẹ́ lọ́dọ̀ lọ sẹ́rí béèrè tẹ béèrè tó dáa ni sẹ́rí mi lè sọ pé mo rí ìbànújẹ́ láti ìgbà tí mo ti ń ṣeré torí pé nígbà náà kò sí bí inú ṣe lè bí ọ kò sí bó ṣe lè níbànújẹ́ ọkàn kọ́ ọmọ ti gòrí stéèjì ni ó ti gbàgbé ìbànújẹ́ rẹ̀ àfẹnití ọba sínú ẹ̀jẹ̀ rẹ̀ ló kú tí kìnìyàn ọba sínú ẹ̀jẹ̀ rẹ̀ oríṣi nǹkan 3 4 ní mọ́ gùnyàn owó a máa gùnyàn oògùn a máa gùnyàn agbára a máa gùnyàn ijó tá à ń jó a máa gùnyàn kò sí bó ṣe lè mọ̀ ọjọ́ tó tó o bá gbọ́ bí ẹ bá da ìlú lẹ́ńbẹ̀ nísìn ọkọ̀ọ̀kọ́ máa ń na garùn kó tó wá máa ẹsẹ̀ ló ti máa sọ̀sọ̀ pé kì í sì súnmọ́ bí tẹ́tí lùlù ṣe mọ̀ kò sí ṣùgbọ́n kò sí kéèyàn mọ̀ ní tí ọmọ jẹ́ bí ẹ̀gún ọkàn fún èèyàn ńgbà míì ṣùgbọ́n tí ẹ̀ bá rí nǹkan ẹ̀gún ọkàn fún èèyàn mo fẹ́ sọ kíní kan fún ọ wípé ojú ẹsẹ̀ tó bá ti gbọ́ róòlù tàbí pé wọ́n ń ṣe fíìmù kan tàbí kẹ́ni ọ̀yá wàá bọ́ sórí stéèjì nísìnyí ó sì gbàgbé ń tọ́sẹ̀lẹ̀ rẹ̀ pátápátá. èwo ló wá ṣẹlẹ̀ tí ó mú inú yín dùn jùlọ tó jẹ́ pé tẹ̀ dúpẹ́ lọ́wọ́ náà lórí iṣẹ́ ètò péye ṣe. tó mú inú mi dùn jùlọ ni pé àwa ọmọ pé a lè bá eré orí ìtàgé débi pé à ń bá àwọn ọlọ́lá jókòó pọ̀ à ń bá gómìnà bọwọ́ pọ̀ à ń bọ́ ààrẹ orílẹ̀-èdè bọwọ́ pọ̀ wọ́n ń fún wa ní àmì ẹ̀yẹ pé ní state ẹ o ìjọ tí ẹgbà ní ẹ̀yẹ rí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé èmi náà jẹ́ kanú àwọn tó ti gbà mí ẹ̀yẹ ìgbà míì tí ẹ bá fẹ́ fún yẹn lámì ẹ̀yẹ tinú dídùn yàtọ̀ fún àmì ẹ̀yẹ pé àwọn kan fẹ́ ṣe nǹkan kan wọ́n á ní àwọn fẹ́ fún ọ lámì ẹ̀yẹ ṣùgbọ́n ọ̀sán èlò lẹ́fìràn àlọ́wọ́ ṣùgbọ́n àmì ẹ̀yẹ tó gbà tó yẹ pé tí wọ́n tó gbé fún ọ tàbí tí wọ́n fún ọ tí wọ́n náà mọ̀ dùnnú lé lórí pé yes mo dúpẹ́ lọ́dọ̀ náà àwọn àmì ẹ̀yẹ kan wà tí mo ti gbà pàápàá jùlọ ní state mo wà yìí
ní ìpínlẹ̀ Ọ̀ṣun. nípínlẹ̀ Ọ̀ṣun. Bàbá kó tó di pa kásẹ̀ ètò ìkámú gbogbo ẹ̀ wá sí ráńpẹ́ ìmọ̀ràn ní ṣókí fún àwọn ọ̀dọ́ èyí táwọn náà ń lépa tàbí tí wọ́n ń gbójú sọ́nà láti jẹ́ òṣèré tí ọ̀pọ̀lọpọ̀ òbí tí wọ́n ń ká wọn lọ́wọ́ kò torí bí a ṣe ń ṣe lóde òní. Kí ni ìmọ̀ràn tẹ́ ní fún wọn àtòbí àtàwọn tó fẹ́ ṣerú nǹkan báyìí? Ìmọ̀ràn tí mo fẹ́ fún àwọn èèyàn wa ni àwọn ọ̀dọ́ ọ̀sìn tí wọ́n láwọn fẹ́ máa ṣeré orí ìtàgé. Wọ́n ní ṣiṣẹ́ olówó dákun mọ́ sọlẹ̀ o àríṣẹ́ mọ́ ṣe lọ́ọ̀tá owó iṣẹ́ pẹ̀lú owó ní ìmúlẹ̀ owó ń kọjá lọ lójúde ọ̀lẹ kò tiẹ̀ yá ó yálé akíkanjú lọ iṣẹ́ pẹ̀lú owó ní ìmúlẹ̀ tí ẹ bá fẹ́ mọ̀ pé ẹ fẹ́ ṣiṣẹ́ yìí tí ẹ bá ní tìtorí owó lẹ fi ń lọ ọbẹ̀ ẹ ní gbè kú o ẹ jẹ́ kówó dé báyìí níbẹ̀ ni ẹ ṣe iṣẹ́ yẹn káyé mọ̀ yín pé iṣẹ́ tí lágbájá ń ṣe rèé ṣùgbọ́n pé tìtorí owó mu wọ́n láwọn ẹni tíátà ti ń rówó nìsín èmi náà fẹ́ ṣiṣẹ́ tíátà ò ní gbè kú o ń bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ wo ìgbọ́dún tèmi ti ń bá a bọ̀ yìí àwa ṣiṣẹ́ débi pé wọ́n ń pè wá irú wọn bátàn rí gbà nísìnyí wọ́n ń pè wá wọ́n wàá pè àánú ilé ni bá a bá ṣiṣẹ́ débẹ̀ wọn ò ní rántí wa ẹ̀sìn gbogbo tá a bá sì ṣe ẹ jẹ́ á nífẹ̀ẹ́ ara wa ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa a ní rí àyọkú láàrin ẹgbẹ́ wa o. a jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ṣiṣẹ́ olówó mọ́sọ̀lẹ́ ọ̀rọ̀ lẹ́gbẹ́ ò látẹnu bàbá wa bàbá John Adéwùní èyí tí gbogbo ẹ̀yin ènìyàn mọ̀ sí Tàfà Olóyèdé Àkànjí Onípósí ẹ ti kọ́ ẹ̀kọ́ ní ọ̀nà kan tàbí mìíràn nínú omi ẹ̀sìn mu nínú àmọ́. ká tó máa lọ lórí ètò yìí mo ń fi àkókò yìí kí olóòtú àgbà yẹn ọ̀gá wa Olúṣọlá Àjàlá olóòtú ètò yìí Adérótìmí Adédire ẹni tó wà lẹ́yìn àwòrán tó ń yàwòrán Ṣàngó Táyọ̀ Ayọ̀bámi èmi atọ́kùn ètò yìí Ṣògo Ọlọ́wẹ̀ ló ń kí yín pé ire o.